ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí, àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an, a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Gbogbo èyí tẹ́ ń sọ wípé olóyè ò wá gba permission lọ́wọ́ ṣéwù àbí ẹ́míà, mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé àwọn bandits tí wọ́n wọ ìlú Ìlọrin àbáwọn terrorists ń tán pé wọ́n bandits tí wọ́n wọ ìlú Ìlọrin, ẹ jọ̀ọ́ ṣé wọ́n gba permission? Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, torí àfáà sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run ṣe rí wọn. Ẹlẹ́ẹ̀fẹ́ Sunday Igboho mọ́ ní Kwara State, àwa ti ẹ̀fẹ́ nílùú gómìnà náà, ẹ lè má fẹ́ ní Ìlọrin ṣùgbọ́n nílé gómìnà the weapon has come to stay. Ayé ìgbà tẹ́ ń dí àwọn bàbá wa lórí mọ́lẹ̀, ayé ìgbà yẹn ti kọjá. Náà wọ́n ti wá wọ ìlú Ìlọrin sìn, obìnrin ẹyọ kan wọ́n kó ọmọ ẹ̀ 3. Mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, nígbà tí wọ́n wọ ìlú Ìlọrin tó ń bọ̀, tó ń kọ lẹ́tà, wọ́n gba permission lọ́wọ́ ṣéwù ẹ́míà, tó ń gba permission lọ́wọ́ wọn. Ẹni pé fàìbá wọn jà, wọ́n ń bínú Àbẹ̀ní, èmi ò gbèrò ìka sẹ́nikẹ́ni, wọ́n sọ mí dọ̀tá yín. Ọbúṣìlámù ni ọbúṣìlámù wọ ọmọbìnrin yẹ òṣì bẹ̀rẹ̀ Ọlọ́run, ọbúṣìlámù. Ìyá tí wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀ lọ nísìn, ó ń lò jáàbù o. Bàbá tí wọ́n kọ́ àwọn ọmọ tiẹ̀ lọ, ó ń kírun o. Torí ẹ máa rápa ìrun lára bàbá yẹn. Mo ní kí wọ́n á bí yín ni o, kí kàn wọ́n á béèrè lọ́wọ́ yín wípé sáwọn boko àwọn fámìlì yín tó ká fámìlì yín ni wọ́n, ṣé wọ́n gba permission lọ́wọ́ yín kán tó kó àwọn ọmọ tí wọ́n kó nílọrin? Wọ́n lọ́mọ kan fẹ́ ṣe exam, final exam, bí i university àbí poli ló wà, kó lọ fi serve. Wọ́n ti gbóhùn náà lọ. Ojú ìyá ni wọ́n ń lu ọmọ nílùkulù tí ìyá ò lè sọ̀rọ̀. Ọmú ìyá sẹ̀, ó fi super glue ó fi dí omi yẹn. Ikú tó ń pa ọmọ tí ìyá ò gbọdọ̀ gbìn, ikú tó ń pa ọmọ tí bàbá ò gbọdọ̀ sọ̀rọ̀. Wọ́n wọlé sí ìlú Ìlọrin láago 11 alẹ́, wọ́n kó gbogbo àwọn ọmọ lọ. Gbogbo ẹ̀yin òfò Ìlọrin bó lẹ́wà nísìnyí. Gbogbo ẹ̀yin ìyá, mo ní fídíò many of yẹn ìyá yẹn, mo ní fídíò yín lọ́wọ́ o, tó wá ń gbé fídíò sí lẹ́nu, èyí tó bú mi, èyí tó ṣépè. Ẹ fẹ́ gbọ́? Ọlọ́mọ pé mi ò bínú sí yín, tó ti bá bínú sí yín ó máa worst. Ọlọ́mọ pé mi ò bínú sí yín, ló ṣe ń fi irú ọjọ́ èní ló ṣe ń wá sáyé. Wọ́n wọlé, wọ́n kó àwọn ọmọ lọ. Wọ́n ṣe Yorùbá wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Mo ń pariwo ń gbà obìnrin ọbúṣìlámù ọmọbìnrin yìí ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run ọwọ́ ná. Tẹ́mi nìkan ni máa wà nínú náà ni. À ń kó at least màá rí èèyàn 2-3 tí máa mọ̀. Ẹjọ́ máa ṣáàt, máa dògbò tí máa lọ, máa gbé laptop dání, máa gbé laptop dání, fóònù dání, ara mi dábàá pọ̀ sórí ẹ̀. Amílẹ̀tà sí gbọ́n tó ń ṣe fóònù yìí náà wọ́n ìṣáàkírun, gbọ́n tó ń ṣe kí ló wípé tó ń ta data àwọn náà ìṣáàkírun. Ẹjọ́ máa wà nínú náà ni, a máa supply mi ní data, a máa browse, a máa chat, a máa ṣeré nínú náà, a máa dáná, a máa ṣebẹ̀, a máa jẹun. Wọ́n fi ẹ̀sìn tàn yín, wọ́n sọ mí di ọ̀tá yín.
ẹni bí fọ́tò mi káàkiri ń lọ gbogbo ẹ tẹ́ ṣe wèrè tẹ́lẹ̀ ń ṣe wèrè wọ́n wèrè ẹ kàn pariwo nǹkan tẹ́ ní ẹ bá jáwọ́ àwọn kan tẹ́ ní kan máa pa wọ́n dànù lẹ́yọ kọ̀ọ̀kan ni àṣẹ Elédùmarè ni kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn àṣẹ àwọn orímọlẹ̀ ni Bàrígà tí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lọ even kábíyèsí ọba Gbọ́láhàn Àkànbí ṣáàdì púpọ̀ lọ́wọ́ mi bádìsá ṣe pọ̀ lọ́wọ́ mi Àkànbí náà pọ̀ lọ́wọ́ mi wọ́n ní Sunday Igboho bá gbé àpótí chairman wọn ló máa wọlé tó máa wọlé àbí ò ní wọlé wọ́n ń béèrè lọ́wọ́ yín wọ́n ní èrò tó tẹ̀lé Sunday bàbá rí èrò àwọn gan fọ́ wọ́n ní èrò tó tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣáyí wọ́n tó bá gbé àpótí fún chairman ní Bàrígà yìí wọ́n ló máa wọ ilé tó máa wọlé àbí kò ní wọlé. Àdìsá thank you God bless you ó ti wọlé o Àdìsá bò ti ẹ̀ dìbò a máa campaign bíi yes mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti sọ̀rọ̀ sórí ti orí YouTube mi àwọn ICT polytechnic tí wọ́n kó gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ilẹ̀ Yorùbá mà ti ń di nǹkan míì náà wọ́n wọ Ìlọrin wọ́n kó àwọn ọmọ wọ́n lọ sí Ogun State ní ICT polytechnic bóyá Ìṣàrà àbí bóná kò bẹ̀ lógun State wọ́n náà wọ́n lọ́ọ́ pa lára àwọn ọmọ yẹn pàápàá wọ́n kó àwọn kan lọ báyìí sọ pé kẹ́ máa ẹ lọ subscribe sí YouTube channel tó bá yẹ pé subscribe sí YouTube channel mi ni Mr. Solomon ẹ máa mọ̀ wípé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí ẹ máa mọ̀ pé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí mo ti ju fídíò yẹn sílẹ̀ sórí YouTube Yorùbáwòyí ẹ tẹ́ kàn máa ń rí ṣòwò randomly tẹ́ máa wò randomly no tẹ́ bá ti wò ẹ tẹ́ subscribe button yín ẹ tẹ́ notification bell yín àwọn ṣọ́ọ̀ṣọ́ tó dábàá jù sílẹ̀ ẹ má tètè rí Àdìsá Ìgbòho lọ́kàn irú ẹ̀kú pípọ̀. Okay, now let's quickly go to Ìlọrin. Ẹ ká lọ sílẹ̀. Bí wọ́n ti ń wọlé sórí ètò ìmọ̀ bàbá àtẹ̀tọ̀ pọ̀ lórí bàbá wa láìpẹ́. Ẹgbẹ́ mi ò láti ń wọlé kí jẹ́ máa wá máa rojọ́ kí máa pretend pé nǹkan sọnù mò ń wá nǹkan káàkiri ńlẹ̀ẹ́lẹ̀ kí máa ṣọ́ káwọn èèyàn wọlé. Èmi ò ráyè gbogbo mi ìmọ̀ ṣe ni mi ìmọ̀ má ti ń gorí ṣòwò àgbọn ṣe ṣòwò lọ́ọ́ tèmi nìyẹn. Tó bá pẹ́ dé class tó bá àmà manage it. Now let's quickly go to Ilorin. Okay, Ṣàpàdé Ìṣàrà ni wọ́n ti lọ kó àwọn ọmọ ní polytechnic náà Ìlọrin lélẹ̀. Ẹ tẹ́ bá wà lórí TikTok ẹ bá fẹ́ wò wá lórí YouTube Yorùbáwòyí ẹ máa wò lórí YouTube wa ó kọ́ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà ẹ pé TikTok wọ́n ti kán wá ń kó lórí TikTok èèyàn 9 àbí mélòó ló ń wò mí lórí TikTok like èmi ò kí ẹ máa bọ̀ lórí YouTube èmi wọn ò gbé lórí YouTube even Facebook mi gan wọ́n ti kàn wá kó lórí Facebook náà ṣé ẹ máa bọ̀ lórí YouTube. Ìlọrin rèé o ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó kì í síná tó tún máa lù jọ̀nà Ìlọrin ní ṣé lóòótọ́ ló jì síná tó tún máa lù jọ̀nà àwọn tó yẹ kó tó máa fẹ́ arrest yàn bá wọ́n máa gbọ̀n ni pàtó ń ta lọ́lọ́ ní kò jẹ́ ìlú fìtínà ojú wọn á le kókó bí ojú adó fùrọ̀ wọ́n ti mú rọ́rọ̀ àwọn wèrè. Ìlọrin ni wọ́n sọ yín dọ̀tá mi wọ́n ní ọmọbìnrin yẹn ó bú ṣìláàmù ọmọbìnrin yẹn òṣìbẹ̀rẹ̀ Ọlọ́run ó bú ṣìláàmù ọ̀wọ́ náà ni ó yá iná ti yá mo láìkí wọná iná bọlẹ pé náà kò síná bì kankan kò síná kò sádùjọ náà tó bá ṣe wàá gbà kó tó lọ wàá tó padà wàá tó wàá jẹ ìtókùnú ìyá ni. Now let's listen. Ìlọrin lélẹ̀ ẹ̀wọ̀ abiyamọ parọ́ fún yàrá ìyá kan ọ̀nà ń ṣe pé gbogbo nǹkan tá ẹ ṣe ni mo rí gbogbo nǹkan tá ẹ ṣe nígbà yẹn ni mo rí kò sí kan báyìí tá a rí kù àmọ̀ yín àní fídíò míì lọ́wọ́ nínú yín torí mi wá gbóná gan lórí péjì mo tún lè play fídíò lára yín because I have it on my kí lórúkọ ẹ̀ mo tọ́jú ẹ̀ pamọ́ mo lè play fídíò míì nínú yín tí wọ́n ń gbé máìkì sí lẹ́nu ọmọbìnrin yẹn Ìwáwuyì ló ń jọ́ fọ́tò mi hàn yín èmi alóbì lọ́rùn ojú ti dá o ẹ má ya wèrè mọ́ lọ́run lọ́wọ́ o. aago mọ́kànlá wọn ká wa mọ́lé wọ́n bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọ́n ti so lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà
wọ́n bá kó gba ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó súró dìde sí ń lọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpinnu ọ̀dà náà kan fèmí lẹ̀ kí n padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ náà ọba lọrin lọ́kọ̀ àmọ́ ẹ dákun tó lọ náà ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ní sófò mọ́ ẹ ní sófò mọ́ ẹ dákun torí Ọlọ́run gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó ọlọ́ ìṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó ọlọ́ yìí ló jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó ọlọ́ ẹ dákun tó ọlọ́ mo ti àánú ẹ ra àánú gbà o. gbogbo bí ọmọ yín wọ̀ ní sí ìlú ṣàánú. ìyá tó sọ̀rọ̀ mo ṣú ọ̀pẹ ara àwọn ti ìyá tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin màá sun mẹ́yìn díẹ̀ tí màá tún ìyá yẹn gbọ́ ara àwọn ìyá wa tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin ni torí a bá sọ fún yín pé kì í ṣe nǹkan kan náà ẹ rí èdè táwọn yẹn ti sọ tẹ́lẹ̀ ẹ ṣàánú wa òkìní kan ìyá tó sọ̀rọ̀ yìí tẹ bá gbọ́ èdè tiẹ̀ èdè àwọn ọ̀fẹ́ ló dùn ni tí ìyá Yorùbá jẹ́ Òkè Ọdẹ á jẹ́ Gbàjà tàbí baba ńlá níyà yìí máa jẹ́ àwọn agbésùmọ̀mí náà máa lé ìyá yìí I am 95% sure wípé ara àwọn tí wọ́n sá kúrò ní ìlú gómìnà tó sá lọ sí Ìlọrin lélẹ̀ Ìlọrin tó wá sá lọ kúnlẹ̀ àbíyamọ obìnrin ẹyọ kan bímọ 3 bandit wọlé lójú ẹ̀ wọ́n lu àwọn ọmọ ẹ̀ bíi kíkú bíi yíyè wọ́n dè wọ́n sẹ́yìn wọ́n wá kó ọmọ lọ ikú tó ń pa ọmọ tí òbí ò gbọdọ̀ gbìn ó ń sọ nígbà yẹn many of you ṣépè ọmọbìnrin yìí ọ̀rẹ́ ti ṣìlámù ti bẹ pé ìyá yẹn sìn ẹ ti rí àwọ̀ ìrìn kíkílà rẹ̀ ẹ rí pé oníjàbù ni táwọn ará bí ìwọlé ṣé wọ́n wo ìjáàbù yẹn mọ́ lára no ṣé wọ́n pa eléyìí o ọmọ ìṣìlámù ni o ọmọ ìyá wa ìṣìlámù ni o ṣé wọ́n wo ìṣìlámù wọn lára wọ́n kó ọmọ ẹ̀ 3 lọ kí wọ́n lu àwọn bíi kíkú bíi yíyè ìyá mi bá mi tọrọ ẹ̀ sọ pé káwọn ẹ̀ bá mi gbọ́ pé èdè òkè èdè. ọ̀rẹ́ yìí ló jèrè sí ẹ̀ ṣàánú mi aláwọ̀ tó ra lọ́wọ́ gbogbo bí ọmọ yín wà ní sí ìlú gbogbo bí àwọn ọmọ yín wà ní sí ìlú gbogbo bí àwọn ọmọ yín bá ti gbọ́ àrùn àwa là ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ìpàdé ètò Ìbàdàn lọ sí ìlú Òkè Ọdẹ wọn làwọn béèrè pé ẹmọ tó ń jẹ́ Yorùbá wọn ní àǹtí hani so ara àwọn ọ̀já wa tí wọ́n sá lọ sí Ìlọrin lélẹ̀ now kí ni ìyá mi máa fíìl nísìn àsúnwìn pé ìyá yìí sí ó sá kò lókè Ọdẹ ó wá sá lọ sí Ìlọrin nísìn Ìlọrin tí ìyàwó sá dé ni wọ́n tún ti wá ń jí àwọn èèyàn gbé ẹ dákun kí ni ìyá yìí máa sọ nísìn kí ni ìyá yìí máa wò nísìn ẹ jẹ́ kí n máa wo ó ní agbára àbí abiyamọ àtẹ̀mí àti Ọlọ́run fún àwọn àdàmú wa kò ní fi àwọn ọmọ wa dá wa lóró Ọlọ́run ní ṣe àwọn ọmọ wa ní tùràrí tó yẹ pé tí náà bá ju àdúgbò yìí ìyá yẹn bá ló ti fẹ́ máa sùn ó bímọ 3 wọn kọ ọmọ 3 lọ bàbá wọn ti kú òkè èèyàn 5 ń gbénu ilé ọkọ kú ó kú òun àtàwọn ọmọ ẹ̀ bá mi mú gbá bá mi máwo bá mi bomi bá mi ṣe kíní kan ẹ kú òun bẹ́ẹ̀ ẹ má bá wọn yín jà owó ẹgbẹ́ kí ló dé tó mẹ́gbẹ́ àbú. kò sí abiyamọ tó fẹ́ kí kò bẹ́ẹ̀ kú nínú ilé ẹ̀ tó bá wà nínú yàrá tó bá ń kó táwọn ẹ bá ń pariwo ní pálọ̀ ẹ gbẹgbẹ ó ń bú kíní kan ó lè sùn ẹ lè pa mí àwọn alẹ́ bàbá yín kò ní dáa fún níbi tó bá wà ẹ lè bá tèmi jẹ́ wàá
wàá ṣe kọ́kọ́rọ́ sílẹ̀kùn ẹ lẹ́yìn wàá sùn ni bó tó bá wà nínú yàrá ẹ tí o lè mọ̀ pé àwọn ẹmẹ wà ní pálọ̀ tẹ́fíwẹ̀ wá silent tó gbọ́ kankan wàá bọ́ta pé ṣé àwọn ọmọ yóò sì ń gbẹ̀ yẹn ni. now èèyàn márùn-ún wà nílé ìyá bàbá ọmọ mẹ́ta bàbá kú àwọn bandits wà wọlé láago 11 alẹ́ o ní aago 11 alẹ́ nílùú Ìlọrin ìlú kéwù ìlú kùránì ìlú síkìrì ìlú gbẹ̀gínní kan ìlú odò oríṣiríṣi. ẹ continue. Salaam alaikum. Salaam alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin. Mo sì kí gómìnà wa Kwara State. Mo kí chairman wa local government wa Ìlọrin East. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo bẹ̀rẹ̀ sí pé gbogbo yín. Ọlọ́run ó sàlámù ní mo kọ́wé làkà ìṣàánú wa. Tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta. Kí nǹkan bí aago 11 ìjẹta yẹn bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí di yẹn wọlé kíkẹ́ wọ́n báyìí di wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálọ̀kálọ̀ kú mi. ọmọ mi tí ó bí kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbo àti ìsọ́lé yàrá ní ọkọ̀ já wọ́n kú gbogbo bá ju rẹ̀ lókè kalẹ̀ tó gbé after àgbà asílẹ̀kùn yàrá màmá rẹ̀ asọ̀rọ̀ àgbà sí ìlọsọ yẹ́yìn after àgbà yàrá asílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọ́n sáà kó gbà síta èmi yìí náà gan mọ̀ wá nulé ibi tí wọ́n ṣe gbùdùgbùdù wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù wọ́n ṣàfihàn mi kólẹ̀ nínú ilé tó mo ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o mo ìsò ìbú mo ìsọ Haúsá ó lọ bí wọ́n ṣe ń sọ pé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dì sí àwọn máa pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n wọ́n sì nà mí pé nígbà tí wọ́n nà mí tí ò jẹun rí wọn wọ́n ta ní òfófó nǹkan bójú wọ́n ta tọ́ọ̀sì lójú ni tọ́ọ̀sì ìrìnmọ̀ ní àtàsí lójú wọn ò lè rí wọn wọ́n kàn pé ojú sí mi láàyè. wọ́n sì gba sẹ́ẹ̀tì mi ń gba wọn owó dáadáa lọ táwọn ò sì jẹun jáde kò já kéré kò yá sára mi kò já pé nígbà wọn wà lọ tán yányá mo sì wá jáde lọ pé àwọn èèyàn àwọn mẹ́ta ni wọ́n sì gbé lọ ọmọ kan sì wà nù ọmọ mi olóyún àmínátù sáléù lẹ́sìn kún ọ̀nà Jamiu sáléù lẹ́sìn kún ogun ẹ̀rọ nínú láti jẹ ẹ̀dá àti ìlú ká kẹ́kẹ́ sàánú wa nítorí ọlọ́run bá dé sàánú ní sàánú mi ọlọ́run ní jó tèrè yín bàjẹ́ o gbégbé iná malimari wà dé sí bá dàhú bá fún wà dé bá ásánì máa wà gbogbo nǹkan ní ọ̀bàrà ìjàmbá káfí yí pàtàkì ẹ̀dá kò tó ọlọ́run ẹjẹ́ àfihàn pàtàkì ẹ̀ sàánú wa tó rà nábì àní dààmú ọlọ́run jẹ pẹ̀lú ẹ̀sìn ní ẹ̀tún sí mi ọlọ́run ká jẹ́ àrírí ìrátọ̀dọ̀ mi aṣáájú ẹ̀dẹ́ mọ̀kànlá ṣàrámù kọ́lá ṣùgbọ́n àbíkà ẹ̀dùn ìṣẹ̀tì ṣàrámù ṣẹlẹ̀ ààrẹ rọ̀bẹ̀ àyàmú. ẹ wọ àdúgbò bàbá tí wọ́n sọ pé wọ́n nu àwọn wọ́n ní àwọn bòròró ni wọ́n wọlé tẹ́wọ́n àwọn bòròró yẹn àwọn kún lè ju àwọn Fúlàní lọ o bòròró ti ń dáná ní Kwara ti pẹ́ táwọn bá rí obìnrin á dàbí kí wọ́n la ẹnu báyìí kí wọ́n gbèmí ni tó bá gbáyàn mú lójú ọ̀nà àgbọ̀ àlọ́ ẹ̀dà àti fóònù ẹ̀dẹ̀ jáde àlọ́ ẹ̀dà kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ ìdókòó tó àwọn ọmọ èèyàn rọ́ọ̀bù kíkọ́ jalè àwọn amúṣe pé àwọn bàbá sí yẹn ṣáá ni láti kòkó pọmọ tálíkà ń gbà yẹn táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ló ń fọ̀lú mọ́ ni àwọn àgbààgbà gbóná wọ́n ń bẹ̀rù kó má pa wọ́n ó ti dójú ẹ̀ ń sìn ó ti get started báyìí nísìn ẹ wọ báyìí nísìn wọ́n ń kéwú wọ́n ń kéwú bàtà àwọn bòrò wọlé ẹ̀yin olórí ibú ẹ̀yin ẹni òfò
kan ní Yorùbá wuyì ọmọbìnrin yẹn ọ̀rọ̀ yẹn ti ṣìlámù ọbú ṣìlámù ni ẹ̀yin eléri ibú tó ń sọ fún yín dẹ̀ ẹ̀yin ìyá ẹ̀ mo fẹ́ bínú sí wá bínú sí nǹkan máa ṣe yín tó mo fẹ́ bínú sí yín ẹ̀yin ọ̀dọ́ tẹ̀pẹ̀rẹ̀ yín láàfà ọbú ṣìlámù ẹ wá ń bú ọbú ṣìlámù. àwọn kan tó náà máa gbé òhò mi jáde èmi tí mi gbọ́ nǹkan kan èmi tí mi gbọ́ anything àwọn mo post ẹ̀ ń gba àwọn àfà kan náà máa gbé núdù ẹ jáde mo yẹ wá wulẹ̀ gbé noodles mi jáde tẹ́ bá rí spaghetti mi gan ẹgbẹ́ jáde èjè lèmi ti wà èmi ti forí lugi forí ẹ̀yin àwọn ọ̀yá yín làwọn ọ̀yá wọn ṣẹ̀ṣẹ̀ borí wọn wà nulẹ̀ ìyá níbi tó máa dárúkọ ní Lagos State yẹn tẹ́mi yìí tí mo ti torí mi bọ̀ gbàríkà táwọn olóyè lọ yẹn gbogbo ẹ̀wọ̀n ẹ̀ka máa bẹ gbogbo ògùn lédi làkè gbé láti àwa mi mọ̀ fi fẹ́ pù tiẹ̀ orí títì lèmi wà gba ní noodles mi lọ gbé jáde o tí Facebook àti YouTube gbà mí láyè láti bẹ̀rẹ̀ post ẹ̀ má tún bẹ̀rẹ̀ post ẹ̀ èmi ò gbọ́ nǹkan kan mi náà ti gé tì mí lọ mi gbọ́ nǹkan kan mi gbọ́ ẹni etí mi báyìí àṣàkẹ́ ni mi èmi ò kí ń fall fún blackmailer gbẹ̀rẹ̀ ẹja rope ẹ̀ gbẹ lórí mi máa gbóná sí ìgbà tó bẹ́ẹ̀ ṣe yẹn orí mi máa táàkì sí ni ẹ wo bàbá yìí nísìn ọkọ ọmọ tiwọn náà lọ mo wá fẹ́ mú kinní kan jáde fún gbogbo ẹ̀yin wèrè tẹ́ máa ń sọ̀rọ̀ ńlọrin yẹn wọ́n bá dárúkọ Emir Ìlọrin wọ́n ní ẹ ṣe ṣéwù aláwù yásímúkà mínà nọ́ọ̀sì àṣẹ nǹkan ò tí ì dojú ẹ̀yìn wọ́n dárúkọ Emir Ìlọrin bẹ̀ yẹn ìjẹ́ rí ẹnìkan kó ṣe ṣéwù àwọn tó máa ṣe ṣéwù ìbànújẹ́ ti gbókan wọn mi ìfẹ́ lè tàbùkù Emir Ìlọrin ṣùgbọ́n tí òde ò bá dùn bí ìgbẹ́ nílùú máa ń rí kábíyèsí á dúró onímọ̀ pé kábíyèsí ló dúró pàtó pa àwọn kábíyèsí méjì ní Èkìtì kì í ṣe mọ́tò pọnpọ́n náà fi káwọn kábíyèsí sí ni ọ̀dọ́ tó ń gbé òkú kábíyèsí tó fẹ́ gbé wọnú pọnpọ́n orí kábíyèsí yẹn kan nínú wọn ó tún gbá ibi ẹ̀yìn ilẹ̀kùn omi bọ́ lójú mi ṣàlàṣàlà bá pẹ́ àwọn kábíyèsí ni àwọn kábíyèsí ni wọ́n forí wọn gbá pọn wọ́n fòkú wọn gbá forí wọn gbá pọn pọ́n yìí ìjà lẹ́yìn kò lè ṣe ṣéwù wọn ò rántí mọ́ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun tàbá kàn parọ́ fún wa tàbá ń tan èèyàn kan ní tàlélẹ̀ síkì wọ́n ní made them call Emir made them call US imam made them call Afa Labib Lágbàjì from UK wọ́n máa pa àwọn òfò Ìlọrin náà wọ́n máa fi wọ́n kúnra wọn ẹ máa pé gbogbo yín àbí nọ́bọ̀ tó lè pe ṣéwù ọ̀rọ̀ ṣéwù lélẹ́yìí orí everybody wọ́n ti ná anybody lórí wọ́n ti yí àbáyẹn ni wọ́n lù wọ́n fẹ́ẹ́ pa àdúrà àgbàlagbà yìí funny part wá ni wípé láti ìjẹta láti on the 28 àbí 29 mọ́jú 29 ni wọ́n ti kó àwọn èèyàn ní Ìlọrin ni wọ́n ti wọ ìlú Ìlọrin kó àwọn ọmọ ǹjẹ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹni pé ǹjẹ́ àwọn àáfàá post ẹ̀ ǹjẹ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ǹjẹ́ wọ́n post ẹ̀ ṣùgbọ́n gbà tí ó lè gbowó lọ sí Kwara wọ́n ń fò jáde bí èkùrù pọ́pọ́ wọ́n ń fò jáde àti ìlú àwọn ọmọ yẹ kí n pílẹ̀ lórí burúkú kan fún yín. ọ̀tá àṣẹ ọ̀tá àná ní gbogbo ibi tí fẹ́ràn ìbá ti ń dé báyìí. àwọn Yorùbá bọ̀rọ̀ wọ́n pèwé wọ́n lọ́wọ́ sọ̀ báyìí ló kú. Sunday Igboho wà lọ́rin kò lè dọ́dọ̀ bàbá wa ọba àlọ́rin ṣéhù wallahu yasimuka minan nas kò lè dọ́dọ̀ wọn kó wá gbà yọ̀ǹda. wọ́n wá ń tàn yín pé wọ́n fẹ́ fi nǹkan kan lọ́lẹ̀ ẹ̀yin náà wọ́n ti fi lọ́lẹ̀ àti ìgbọ́n kankan látọ̀dọ̀ ọba àlọ́rin. ṣẹ́rù báwa kan jẹ́ ìlú kan bí ọ̀dọ́ yín tẹ́ kàn mọ́ ṣe nǹkan tẹ́ táwọn àgbàlagbà yín ò jọ yín lójú ni tí ọba àlọ́rin ò tí ì sọ̀rọ̀ pé àwọn ti endorse nǹkan kan ní. èyí náà fẹ́ ti ara ní. wẹ́rẹ́rẹ́ o
wèrè olórí ibú ẹni òfò àwọn bàbá wọn máa ẹ tí kí fìlà tó dé ẹ ti pé Fúlàní ni ẹ̀yin Yorùbá tẹ́ wà ní Kwara ẹ jí lójú oorun yẹn yé sun òfò ẹ̀yin Yorùbá tẹ́ wà ní Kwara ẹ jí ẹ yé sun orí ibú wèrè o ẹ bóyá dé fìlà wọn á dé fìlà ìgogoro báyìí irun wọn máa yọ níbi bíi àwọn ọmọ ẹranko àwọn máa fi ajífìtọ̀ màálù wẹ̀rí àwọn adó màálù Sunday Igboho ó wá sí ìlú Ìlọrin ó tún bá tó bàbá ẹ ló bí ọ come back to Ìlọrin tẹ bá ní sọ́dọ̀ kó má wá come back to Ìlọrin kò sí wàhálà o kó lóye dúwẹ̀ kó máa bọ̀ nínú gómìnà kó má lọ sí Ìlọrin èbí pàtàkì ẹ̀fẹ́ Sunday Igboho àfáà sọ̀rọ̀ èdòkù ọlọ́lọ́run ṣẹ̀ríhùn eégún àtiró wọlé èèyàn àtiró jáde káni mọ̀ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde Sunday Igboho wá sí Ìlọrin abẹ́ni days ago ẹ̀dẹ̀ bọ́ta ní 4-5 days ago ẹni kó má wá sínú Ìlọrin mọ́ ok 3 days ago náà sì wọ́n wọ̀ Ìlọrin wọ́n lọ kó àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ ṣe fẹ́ kẹ́ ẹ̀ sọ pé kí ẹ̀ pín àwa ti gbọ́ àwọn òyìn ni bóyá máa sọ̀rọ̀ gbàtẹ́ ẹ̀ sọ̀rọ̀ láti ká mú fídíò yẹn wá fún gbogbo àgbáyé kí wọ́n rí everybody ń bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ wọ́n ń bẹ̀rẹ̀ èyàn lórí burúkú èyàn ọmọ ọ̀tá gbọ́dọ̀ ti gbogbo ẹ padà sí Mali ẹ máa lọ bọ́lẹ̀ lórí ibu yín ti wá Senegal bọ̀kí bọ́lẹ̀ ti wá Mali Senegal ẹ bá mi lọ́kọ̀ táwọn wèrè yìí ti wá ẹ̀yin ò sínwó ènìyàn yìí orí ibu yín ẹ kó orí ibu yín lọ síbẹ̀ náà Sunday Igboho wá nísìn àwọn ọmọ ìyá yín ti wọ̀lú o ẹ screenshot ẹ tó bá ní ìdí fídíò yìí kó ẹ pè mí kí n send ẹ sí yín ẹ screenshot wèrè yìí o wèrè rẹ o Sunday Igboho láti yìí lẹ́yìn kẹlẹ gba kíní kan lọ́wọ́ ṣéwù wa lọ́wọ́ ẹmíà wa ok àwọn tó wọlé kọ àwọn ọmọ ìyá yìí ṣé wọ́n lọ gbàyànjá lọ́wọ́ ẹmíà eléri ibú ẹni òfò ọmọ ẹran játijàti wọ́n máa ń dàbí àrùn tó ń yọ yín oṣù mẹ́fà ní wọ́lọ̀wọ̀ lọ́ba iná wọn á rí àwọn ẹni òfò Sudan ni àwọn wèrè láti ẹ bá padà lọ sí Sudan tẹ̀síwọ̀ èyí olóṣù àti Sudan àti Ṣáàdì gbogbo ẹ̀ máa padà lọ ẹ kórìí burúkú yìí kò lórí ilẹ̀ wa Sunday Igboho ẹ fẹ́ ní Ìlọrin àwọn afẹ́ ní Kwara State o afẹ́ nílẹ̀ gómìnà bàbá Tinubu mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín mo fi alálẹ̀lẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín mo fi ìjẹ́kọ̀ọ́sọ Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ìyá yín àbí wàtí mo gáàjì mo fi bẹ̀ yín bàbá tó bí yín mo fi bẹ̀ yín tó sun yín mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ gbà wá Tinubu ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa nílùú gómìnà àwọn èèyàn 176 tí kú mọ yọ ní ìlú Ìgbómìnà ní Wọ́rọ̀ láti February ni wọ́n ti kó àwọn èèyàn wa wọgbó èèyàn 176 now wọ́n pa èèyàn 200 wọ́n kó àwọn 176 lọ ìran Yorùbá làwọn tí wọ́n pa 200 níjọ́ kan wọ́n wá kó àwọn 176 lọ ní àwọn 176 ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta wọ́n wà ń bẹ̀ ní last month wọ́n bọ́ta àwọn bandits wọ́n láwọn pípé wọn láwọn ti kọ́ wọn ní kùránì yìí náà ni wọ́n láwọn ti kọ́ wọn lálòkùránù wọ́n ní wọ́n ti sọ́kì àlòkùránù wọ́n ní wọ́n láwọn ti ṣe wòlímọ̀ fún wọn wọ́n tà fọ́mìlì wọn bá fẹ́ wá gbà wọ́n kí wọ́n mọ́ wòlímọ̀ dání wọ́n ti fún wọn ní 151 million naira wọ́n ní kò tó ní àná 30th of July 2026 wọ́n ti wá bọ́ta wọ́n ní gbogbo àwọn tó bá fáìn nínú wọn àwọn á fẹ́ wọn àwọn á wá mú àwọn tó kù àwọn á pa wọ́n dànù ẹjọ́ gbogbo èèyàn bá wà bẹ̀rẹ̀ bá Tinubu gbogbo ẹni tó bá rí ṣó yìí owó tó bá mi fi ṣí ẹ fídíò yìí ẹ ní fi gbọ́mọ sẹ́yìn tẹ́ ṣí ẹ náà ní gbọ́mọ sí o ṣùgbọ́n ẹ bá mi láìkì ètò yìí ẹ bá mi ṣí ẹ bá mi ẹnìkan kọ́mẹ̀tì 200 èèyàn kan just to make this video wípé lè fídíò yìí lè bọ́ àárín dáadáa Akọbí ọmọ olódò dẹ Àbẹ̀ní ló ń pè ẹ́ ọmọ ò ní pé rí babẹ̀ kó má dáhùn bàbá mi Akọbí ọmọ olódò dẹ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ ṣàánú wa ní Kwara State ẹ ṣàánú àwọn Yorùbá tá a wà ń bẹ̀ àwọn Fúlàní àwọn lè máa gbéra wọn gàǹbàrí nípa Fúlàní ni ìyẹn ò lẹ́jọ́ nínú Tinubu ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa àwọn èèyàn wa tí wọ́n gbé ní Wọ́rọ̀ wọn làwọn máa pa wọ́n ẹ má wo tàbùdùrà mọ́ ní àbùdùrà sákì o àbùdù ní o àbẹ̀yí torí Ọlọ́run ni nígbà tí ẹ fẹ́ lọ gba àwọn tẹ tó kọ́ ní Ọ̀yọ́ park
Ṣèyí Mákindé ò sí nílé Ṣèyí Mákindé ò mọ̀ sí ẹ gba àwọn tí wọ́n kó ní odò Ọ̀yọ́ páàkì bàbá Tinubu kò sí nǹkan tó bọ̀ fi ṣe rí tí náà kí ò fi ṣe mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ jẹ́ ṣàánú fún wa ẹ bá mi bẹ̀ Tinubu sí comment section bàbá Tinubu tó lọ ẹ ṣàánú wa nílùú Kwara State ẹ ṣàánú àwọn gómìnà Yorùbá speaking part of Kwara State ọmọ ìyá yín ni wá all the Yorùbá speaking part of Kwara State ọmọ ìyá yín ni wá táwọn Fulani speaking part tó bá fẹ́ gbéra wọn kó gbéra wọn tó bá fẹ́ pa ẹjẹ Gàmbàrí pa Fulani tiwọn kò lẹ́jọ́ nú àwa ò mọ̀ wọ́n rí Tinubu ẹjọ́ ẹ ṣàánú fún wa ẹ gbà wá Yorùbá là wá 99% Kwara Yorùbá ni wá adẹ̀ ń sùn tẹ́lẹ̀ ní torí ọ̀rọ̀ ẹ̀sìn a ti jí lójú oorun báyìí nísìn kò sí ẹnìkan tó sùn mọ́ nínú wa a ti jí o bàbá Tinubu mo fọlọ́run bá bẹ̀ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì torí Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa àwa tẹ́ ẹ jọba lé lórí náà ní bàbá Ọ̀jájá Ògúnwùsì ẹjọ́ ẹ ṣàánú fún wa Aláàfin Ọ̀yọ́ ẹjọ́ ẹ gbà wá Yorùbá speaking part of Kwara State èyí 176 wà nínú igbó láti February July tó parí lẹ́nìí ẹjọ́ ẹ ṣàánú fún how many months nìyẹn ẹjọ́ ẹ gbà wá bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ gbà wá torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọba ládéládé lóyè bá mi Olúgbọ́n Àgbé ọmọ Bàyámù ẹjọ́ ẹ ṣàánú fún wa ẹ gba àwọn ti Ọ̀yọ́ state tí ò tí ì mọ̀ sí Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ state tẹ̀ ẹ bá wa gba àwọn ti Kwara state náà dandan kọ́ ni kábùdù Ràmọ́nì àbùdù Ràsákì gbé ìgbésẹ̀ dandan kọ́ ni kó dìde because kò sú ọ̀ kó máa dìde kò sú ọ̀ mo dáhùn pábùdù Ràmọ́nì máa dìde ẹjọ́ ẹ gbà wá à ń bẹ̀ yín ni ọba Ògbómọ̀ṣọ́ ọ̀hún ni o Aláké Ẹ̀gbá ni o gbogbo ẹ̀yọ́ balẹ̀ Yorùbá pátápátá mo pè yín mo bẹ̀ yín ẹ dákun ẹ gbà wá ẹjọ́ torí ẹ gbà wá ní Kwara State ẹ bá wa gba àwọn èèyàn wa kalẹ̀ àmọ́ àwọn wèrè yìí rí wèrè níwọ̀n àmọ́ wọ́n rí àti ti fámìlì wọn kì í ṣe fámìlì àwọn ọmọ kàó nǹkan ní ìyẹjọ fámìlì yìí ni wọ́n Àkànbí ọmọ olódòdẹ Àkànbí ọmọ ló pè ní bàbá mo ń pè yín bàbá Tinubu torí Ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú fún mi ibi tí mo ti wá lélẹ́yìn bàbá Tinubu ibi tí mo ti wá lélẹ́yìn Ọlọ́run sọ́dọ̀ Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá ọmọ Adéyẹmọ mo ń pè nítorí Ọlọ́run ọba ẹ bá wa ewé ẹkùn bàbá Tinubu ẹjọ́ o ẹ lọ ewé ẹkùn nígbà tó yọ o ẹ bá dàwọn dábùkátà wa o ẹ bá dàwọn agbára wa ò gbé ẹ lọ ewé ẹkùn nígbà tó yọ ẹ bá wa pàwọ̀ ewé ẹkùn Nàìjíríà military ẹjọ́ ẹ gbà wá èyàn 176 ní wọ́rọ̀ ni wọ́n ti kọ́ wọn gbọ́dọ̀ ti jọ yìí ẹ fa àbùdù Ràmọ́nì àbùdù Ràsákì ilẹ̀ kò sú ọ̀ mo rò ó pin kò lè dìde báyìí ọ̀rọ̀ èèyàn pin kò lè dìde àwọn èèyàn kò kú sínú igbó ni àwọn 176 tán kó lọ yẹn sì ṣó sú ọ̀ pé 176 máa padà ṣó sú ọ̀ wípé àwọn 176 máa tán kó lọ wá padà ẹjọ́ ìṣáájú wa ní Kwara State mọ́ bẹ̀ yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ gómìnà ẹ̀yin ọba Kwara State ẹ dìde ẹ dákun ẹ ní ṣòfò ọmọ ẹ ní dààmú obìnrin míì tí wọ́n gbé wọ́n pa ọkọ ẹ̀ máwọn 200 yẹn wọ́n kó wọn àtàwọn ọmọ ẹ̀ wọnú igbó ẹ dákun báwo lòun àtàwọn ìran kan ti tán nìyẹn wọ́n fẹ́ máa fi style reduce everybody díẹ̀ wọ́n máa jagun wọ́n mìíní ẹ̀ wọ́n ti rẹ́dì Yorùbá àwa láàní sùnlé èèyàn 176 ni wọ́n kó wọ́n gbó láti February sí July ending oṣù kejì sóṣù keje how many months nìyẹn tí wọ́n ti kó wọ́n gbó wọ́n ti fẹ́ fi dídó bayé wọn jẹ́ onísìn wọ́n náà wọ́n fẹ́ àwọn tó bá fáìn nínú wọn àwọn á pa àwọn tó kù ọkọ̀ wọ ìlú yẹn wọ́n pa ọkùnrin nìkan 200 according to bí ìwé ìròyìn ṣe gbé pé wọ́n pa ọkùnrin nìkan 200 tó bá yẹ ní 200 náà pa Ọlọ́run mọ iye tí wọ́n pa wọ́n wá kó ọwọ́ àwọn obìnrin àtàwọn kéékèèké wọgbó láti February everything dẹ̀ ń lọ wọ́rọ́wọ́ náà wọ́n ti wọ̀ lọ́rin nísìn ọba wa wo Abdulrahmani bóyá máa lọ gbà wọ́n mọ àwọn tí lọ nísìn bóyá máa lọ gbà wọ́n lẹ̀ àwọn Fulani speaking side of Kwara State àwọn Ìlọrin
bóyá máa lọ gbà wọ́n sílẹ̀ káwọn 176 Yorùbá speaking part of Kwara State káwọn jẹrà sínú igbó Akànbí ọmọ olódòdè ẹ ṣàánú fún wa ní Kwara State ẹ ṣàánú fún wa èèyàn ọba ẹ ṣàánú wa ẹ má dá wa ó pọ̀ jù fún wa tó wà lẹ́yìn pọ̀ jù fún wa ẹ̀mí wa gbé ẹ fún wa ní gómìnà state àfẹ́ báwọn wèrè yìí ṣe mọ́ ẹ fún wa ní gómìnà state òbíyà odò ọjà lè máa fún wa náà ní ẹ ṣáà fún wa ní kankan at the end of the time ẹ wá bẹ ṣe máa pín ìlú yìí polytechnic náà wọ̀ lógùn state náà tó tún pààyàn rẹpẹ tó tún káwọn ọmọ school lọ yìí poli Ògùn state Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ alámbúláǹsì mẹ́rin kẹ̀kẹ́ máa wíwá ẹ̀yàn gbàgbádẹ Yorùbá Kwara South ẹ̀rí ìyá tó sọ gbóná sí ìyá tí mo pèlè fún yẹn pé gbóná ìyá yẹn sọ ó sá kó nífẹ̀ẹ́ lódò sá lọ sí Ìlọrin náà tún ti ń jiyàn gbé Ìlọrin náà tún ti ń jiyàn gbé ṣé kí wọ́n sá padà wá ni. Excuse me. Ẹ̀yin tẹ́ ń pè ẹ lọ bẹ̀ sí máa gba kọ́ọ̀lù ni ẹ bá nítorí àwọn fídíò pọ̀ tá a fẹ́ play ìtàwọn èèyàn tó ti táwọn tó ti fẹ́ pè ní ẹ ká sáré lọ sí ọ̀dọ̀ olóyè lẹ́ẹ̀kan sí ẹ wọ Àdìsá náà gbé yìí Àdìsá náà ṣù bí búrẹ́dì. Olóyè ni wọ́n ṣù bí búrẹ́dì ẹ bá gbọ́n sókè torí Ọlọ́run. ó bá tẹ́lẹ̀ ayé ń fẹ́ ẹ ǹlẹ́ káàsán ẹ kú iṣẹ́ o ẹ kú dédé àsìkò yìí máa rìn. ẹ kọ̀rọ̀ lú o ẹ máa ṣàṣeyege o Ọlọ́run nífẹ̀ẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọmọ ṣé o déédéé wa o òun gbọ́ tẹ̀ ń sọ yìí pé ẹ tó bá ti pè é ní sùúrù àwọn pè é padà torí Ọlọ́run. olóyè ò gbọ́dọ̀ wá sí Kwara ò gbọ́dọ̀ wá sí Kini ṣé wọ́n fẹ́ máa pààlà fún ni lórí ìlú tó ránṣẹ́ pé kó wá síbẹ̀ yẹn kó wá yanjú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ olóyè lè má lọ sí Ìlọrin àdọ́rọ́kọ́ ni kó lọ sí Ìlọrin. wọ́n wá fẹ́ máa pàṣẹ fẹ́ máa mú àbá tí wọ́n lọ́fẹ́ kó ṣe àbá tí Tinubu tó jẹ́ pé òun lórílẹ̀-èdè olórí orílẹ̀-èdè wọ́n fẹ́ kó wá sí ìmúṣẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n má tẹ̀ wulẹ̀ ṣe àràmọ́nà àbúrò sákì àbí kí ló ń jẹ́ yẹn kó ṣàrà fòun sílẹ̀ torí Fúlàní nìyẹn kò ní dá wọn lótó kò dẹ̀ ní fẹ́ jẹ́ kán wá kán máa pa àwọn kinní bẹ́ẹ̀ kán lé wọn kó ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé bóyá kò ní fara mọ́ gan kó ń gbọ́ kó resign kó fo yìí lẹ̀ kó tẹ̀lé wọn lọ sí Sudan àgbègbè náà ti wà. wọ́n tẹ̀ máa lọ tó bá wù wọ́n máa lọ Sókótó kán lọ Sókótó. kán fìlú wa lọ́rùn sílẹ̀ kán má jọ yé gbọ́n tó toro má já wọ́n fi wá lọ́rùn sílẹ̀ àmọ́ wọn rí ìmúra òòjọ́ tí wọn òòjọ́ ti wá ìrìn wọn òjọ́ tí wá ìrìn wọn òjọ́ tí wọ́n. wọn bá la bàálà ló tó bá lọ kọlà ṣé gbogbo àwọn aráàlú òkè tó bá kọlà ṣé làwọn dùn ún rí ṣèbí làlárí ní ẹ̀kẹ́ Ìgbòho ìṣà yẹn ẹṣọ́ tiwọn ẹṣọ́ àwọn obìnrin wọn ẹ̀rí gbogbo ojú wọn. èmi ò mọrú làtọ́kọ bílà àlùjọ̀nù lọ́kọ ni o bílà olúgbó lọ́kọ ni I don't know. bí nǹkan tèmi kàn ṣàfẹ́ sọ ni pé wọ́n ṣáà máa lọ wọ́n jẹ́ kí ẹni tó máa ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ torí pé mi ò mọ kókó wọn báyìí ní ìsìn pé kẹ́nìkan má wá síbi kan kẹ́nìkan wá síbi kan àṣẹ tí bàbá olódò ọdẹ ló máa ṣe torí pé òun ló lórí orílẹ̀-èdè mo bẹ̀ bàbá yìí pé kó jọ nítorí Ọlọ́run kó rán Sunday lọ síbẹ̀ kó lọ clear gbogbo nǹkan tó rùn lẹ̀ àti Ìlọrin kọ́ ni kọ́ máa wá yẹn gan Ìlọrin kọ́ lọ Ìlọrin Yorùbá ní Ìlọrin wọn kò fẹ́ sọ́ dìlú wọn tú láàsì ni. kọ́lọ̀ kó gbà fún wa kọ́lọ̀ kó gbà fún bàbá wa mo dẹ̀ rí bàbá wa Sunday Igboho tí ní Bàrígà tó ń gbé tó ń ṣe inú àwọn ọ̀tẹ̀ inú wọn máa rún wọn kú náà máa yàgbẹ́ kú ni. ṣé àwọn tó gbé Sunday Igboho yẹn wàhálà tẹ́ fẹ́ dá sílẹ̀ apáyé òní. gbogbo àwọn ọ̀tá wọn máa ronú kú ni. mo rí bàbá olórí pupa nù kinní kan níbi gbàgede ìmọ̀ tó sọ pé ó ṣe kinní kan ẹjọ́ lọ́ni máa ń kọ́ máa rò. mo rí fídíò yẹn mi ò gbé ni. wọ́n ti sọ wọ́n di wèrè kọ́ máa rojọ́ kiri kọ́ máa dé ẹmọ́ máa gbapò lọ ẹ mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọdé ẹmọ́ ní máa gbapò lọ tó bá ronú kùwàdà yìí pé kinní á mọ̀ pé ayé àwọn ti bàjẹ́
níbi táwọn bá dé ayé àwọn ti bàjẹ́ nǹkan tẹ́lẹ̀ kan ṣáà máa sọ ni pé ọlọ́run á dúró tọmọkùnrin yìí Sunday Igboho ẹlẹ́dàá ayé àdúró tì ẹlẹ́dàá bàbá ọmọ àdúró tì ẹlẹ́dàá àwọn ìyàwó àdúró tì ẹlẹ́dàá wa tá a fẹ́ àdúró tì á bá ṣiṣẹ́ pọ̀ kò ní ṣiṣẹ́ ṣe ayápadà àtàwọn ikú mọ́tò oko omi ò ní jẹ́ tì gbogbo àpapọ̀ bá tabọ́ máa padà sókun àlẹ́ àwọn tí ìṣẹ́ ló máa jẹ́ tàwọn ọ̀tẹ́ ẹ̀ lórúkọ Jésù máa ta àwọn ọ̀tẹ́ ẹ̀rìn wọlé báyìí ẹ̀yin náà dẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o ẹ̀yin náà ṣàṣeyẹ o lórúkọ Jésù Ọlọ́run ní dóhùn mọ́ yín lẹ́nu ayé ò ní dóhùn mọ́ yín lẹ́nu ẹ máa rọ́rọ̀ sọ ẹ̀ ní dòkú agbára Ọlọ́run orílẹ̀-èdè wa dẹ̀ máa gbàbẹ̀ lórúkọ Jésù a máa jẹ oúnjẹ orílẹ̀-èdè wa sí wàrà pé a máa jẹ gbogbo àwọn ẹ̀kọ́ lé kúrò lóko wa kọ́ má rí ibi dáko mọ́ àwọn oníṣọ̀lẹ̀ iṣẹ́ oko ní iṣẹ́ Yorùbá gbogbo wọn kọ́ máa gbé wọn lápá kọ́ máa gbé wọn lórí báwo lè ròṣe ní máa bá a yàn báwo la ṣe fẹ́ dá àwọn tó kókó kọ́ máa lọ iṣẹ́ oko padà àwọn ẹni ẹlẹ́ni gbogbo ọtọ́ ti pa yẹn sì kéjì báwo la ṣe fẹ́ ṣe Ọlọ́run ọba á orílẹ̀-èdè wa fún wa á bá a pa ẹ̀jẹ̀ rẹ̀ kó lórílẹ̀-èdè wa á tún orílẹ̀-èdè wa ṣe fún wa á lé gbogbo àwọn eruku yìí á lé wọn lọ sígbó gbogbo àwọn ẹni ibi á rú wọn lọ sígbó á lé wọn lọ sígbó lẹ́nu kìnìún máa fi wọ́n jẹ orúkọ Jésù ti rí bàjọ́ ló ti wù ó dàbọ̀ ẹ̀yà ṣeun. ẹ jọ ẹ bá fẹ́ wọlé ká gbé ń sókè lórí TikTok ẹ má send request láì send kí ló ní kó máa send mi ò rántí dàrú. At me tẹ́ bá send at me ẹ má send request ẹ̀jẹ̀ tó yọ ọdún àdókò yín wọlé kọ́sán níjẹ́ kẹ́ report page ẹ bá gbọ́ sókè. ẹ̀ka lẹ́mọ̀ àwọn ọmọ ẹ ṣeun gan o. àpò ètò àpò iṣẹ́ táwọn àbọ̀ ọlọ́run bá gbọ́ agbára ọlọ́run àádẹ́lẹ́ lè rí agbára ọlọ́run. aláwọ̀kọ́ ọ̀rọ̀ ti tèmi ni wípé at me God bless you. màmá mi Yorùbá wuyì. ẹ ṣeun. ṣé bí ní àǹfààní àti láti bá ọba ọ̀dọ́ yín sọ̀rọ̀. ọba pọ̀ ní Kwara ṣé Kwara wá kéré nú ayé ni á kéré. ẹgbọ́n mi ṣé ẹ̀yin ní àǹfààní àti ilé bá ọba ọ̀dọ́ tí yín sọ̀rọ̀ àbí. bẹ́ẹ̀ni. ẹ bá wa ránṣẹ́ sí wọn. ẹ dákun ẹ bá wa ránṣẹ́ sí wọn kí wọ́n sọ fún gbogbo àwọn ọ̀dọ́ ìlú bóyá àwọn tí wọ́n bá tún wà ní àjò ni o tó jẹ́ mọ́ ìpínlẹ̀ Yorùbá tó rà mọ́ pé gbogbo náà wọ́n ní ọmọ ogun kan tí ń lọ tí wọ́n kóra wọn padà sílé gbogbo àwọn ìlú yòókù tó tún wà lágbègbè wọn náà kí wọ́n ránṣẹ́ gbéra wọn. màmá mi kí gbogbo wọn kí wọ́n jáde pátápátá nísẹ̀kan náà. so àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà ní gbogbo ilẹ̀ Yorùbá yòókù náà èyí tí ó fi lè mú iṣẹ́ yẹn yá dáadáa nù kí nígbà tó bá dójú ẹ̀ tán gbogbo àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà kí wọ́n tẹ̀lé láwa tá a dúró tán tá a mọ̀ pé yes Ìlọrin o ilẹ̀ Yorùbá ni Yorùbá ló ní Ìlọrin. bẹ́ẹ̀ni. Yorùbá ló ní Ìlọrin. bóyá ńgbà tí tá a bá wá sọ dì bẹ́ẹ̀ tẹ́rí tí ọ̀rọ̀ lọrin màmá mi tí ó bá tí ìdìbò lọ ya mi àwọn tá à ń pè ní olórí wa nílẹ̀ Yorùbá wọn ní yọ owó òṣèlú kúrò nínú etí ìṣẹ̀lẹ̀ nílọrin yìí o. bẹ́ẹ̀ni. ọlọ́dọ̀ tá a bá tí ìsọdì bẹ́ẹ̀ wọn ní yọ owó òṣèlú kúrò bẹ́ẹ̀ o. ó sì dá wọn náà lójú tó sì dá ẹ̀mí àwọn Ìlọrin náà lójú pé Ìlọrin Yorùbá ló ní o. kò sẹ́ni tí ó dá lójú àwọn tí wọ́n ń ṣe Yorùbá gan wọ́n máa ń sọ wípé wọ́n ti Fulani dán wọ́n ti gba Kwara mọ́ Yorùbá lọ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni láti wọ́n tí wọ́n ń ṣe Yorùbá gan okùn orí mídíà lọ káàkiri àti wà gbọ́ ókè náà àwọn tí wọ́n ń sọ Yorùbá lẹ́nu tí wọ́n ti ń sọ wípé tọ́ Ìlọrin o nọ́ọ̀tì ni o kò kí ń ṣe ilẹ̀ Yorùbá ẹ ti ń ṣèdè Yorùbá lẹ́nu ókè sẹ́yìn jẹ́ nọ́ọ̀tì ni ṣé ẹ jẹ́ Yorùbá. èdè Yorùbá náà ń sọ o àwọn ọmọ ẹran wọn ò lédè wọn ò ní. èdè Yorùbá lẹ ti ń sọ nígbà tó ṣe wípé nọ́ọ̀tì ni yín orí ilẹ̀ tẹ́ ti wà kí ṣe ilẹ̀ nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ni ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà náà ẹ kẹ́rù yín kẹ́ ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà. ẹ padà sí tẹ́ ti wà yín wèrè.
àníṣẹ́rí èyí tí wà Nàìjíríà yóò fẹ́ máa rí lọ náà nìyẹn o. láti máa jẹ́ wà Nàìjíríà lọ. táàbà múra dáadáa báwọn ará bíbà yìí bí wọ́n ti máa fi ọgbọ́n pa àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyẹn díẹ̀ nínú Ìlọrin yẹn. wọ́n fẹ́ sọ ìlú Ìlọrin yẹn wọ́n fẹ́ sọ di ti Fúlàní nìkan ni torí wọn níbi tí wọ́n ti wá. wọ́n fẹ́ jẹ́ kí Ìlọrin yẹn kọ́ bọ́ máwọn lọ torí wípé tá a bá gbà kò síbi tí wọ́n fẹ́ lọ. wọ́n sì fẹ́ di second classes TTC ní orí ilẹ̀ yẹn. wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa jẹ́ olórí lórí ilẹ̀ yẹn ní àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n wọn wá lókùtì. kò yẹ kí àjòkì kò tí ẹ yẹ ká tiẹ̀ fi àyè yẹn lẹ̀ kí Fúlàní wá jẹ́ olórí ilé wa lérí ní inú Ìlọrin. irú òṣèlú wo làwọn olórí wa ń ṣe. àmọ́ o. irú òṣèlú rádaràda wo nù. a sọ pé wọn gbìyànjú o ṣùgbọ́n ìgbìyànjú wọn ò tí ì tó. Ìlọrin yẹn wọ́n gbọ́dọ̀ kí gbogbo àwọn bàbá Olúbàdàn bàbá Bọ́lá Ahmed Tinubu àríyìn pé ọlọ́wọ́ jẹ́mi yóò go torí kèsẹ́ ilé wà bẹ́ẹ̀ lọ títí o gbogbo bàbá Olúbàdàn bàbá Olúgbẹ́ bàbá wa ọba Kúta Màkàmá ẹ dákun bàbá. ẹjọ́ ìṣàánú ẹ bá wa bẹ̀ wọ́n comment section ẹjọ́ o. ẹ dákun ẹjọ́ o. bóyá tí wọ́n bá wa kọ àwọn ìwé pélébé kí wọ́n tètè bá wa há lọ fáwọn ọba yìí nípa ọ̀rọ̀ Ìlọrin torí wípé tí bàbá Bọ́lá Ahmed bá kú bẹ́ẹ̀ tán àti ìmẹ́ni tí wọ́n padà sí bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni o. torí tí wọ́n bá kú bẹ́ẹ̀ tán kódà bọ́ sọ owó Haúsá bọ́ sọ ọmọ Haúsá gangan yẹn gbé ìjọba lé lọ́wọ́ padà ayé kankan náà ni wọ́n àwọn kan sọ fáwọn ẹsẹ̀ kankan náà ni o. tágbára bá padà tó jẹ́ ojúlówó ọmọ ọkọ Haúsá màmá mi tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí náà ni ó sì máa ṣẹlẹ̀ torí wípé àwọn ti kára wọn kó kankan náà. ẹ má jẹ́ ká parọ́ tẹ̀ra wa jẹ. ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde nípa ọ̀rọ̀ Ìlọrin yẹn kí bàbá Bọ́lá mẹ́jọ tó parí tọ́nàtì tètè gbé dání yìí o. bẹ́ẹ̀ ni o. ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde kí wọ́n tètè mọ bí wọ́n ṣe bá gbé gbèsè kí wọ́n jẹ́ kí àwọn Fúlàní Ìlọrin yìí kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n sojú abẹ́kò. tí Fúlàní ọba dìbò ọjà mọ́ wọlé ẹnìkan. wọ́n tó 1% wa ní Kwara State àwa máa dìbò fún ẹ o Àkànbí ọmọdé sledgehammer dádì mi. kí wọ́n tó bá ti ẹ̀mọ̀gbá gómìnà wa ìtọ́pọ̀lọpọ̀ wọn máa ń bẹ̀rù sí nìyẹn wọ́n máa ń dìfẹ́ǹdì lérí Fúlàní ta ni Fúlàní wúbi Fúlàní. Fulani no vote for now. Una think say una no go win. Who be Fulani? Fulani get part of Nigeria. They are not get part of Nigeria now. We not even need their vote for that Nigeria. We not need their vote. Make them know their vote. Huh? I don't know what they do. All those our leader. Who be Fulani? Muna remove their vote to come out. Hey! Come out on Nigeria vote. Muna remove their vote. Ṣé kò fàájà bàbá mi ti ń fàájà lọ? Na because una dey tell them Fulani vote dey tell vote. Na make una dey believe on them, dey depend on them. Who be Fulani? Fulani wey go for desert. Huh? Una go carry Fulani like they be court. Huh? Make them go back to where they were born now. Who they be? Ẹ wá fún Fulani láàyè kí wọ́n máa ṣàwá bàtúbàtú. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ jẹ́ àsìkò yìí iná la gbọ́dọ̀ gbára wálẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú yìí. Àti bá ti rán dáradára náà, ẹ wo Rúdẹ́ńkò tẹ́tẹ́ lọ gbé rìbánárì lé lọ́wọ́. Bílẹ̀ Yorùbá ṣe tóbi tó. Àwọn olówó ilẹ̀ Yorùbá. Lọ́ máa kọ́ rìbánárì. Irú rán dáradára wọnú. Wọ́n wá gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́. Wọ́n gbé símẹ́ǹtì lé lọ́wọ́. Wọ́n gbé iyọ̀ lé lọ́wọ́. Wọ́n gbé ṣúgà lé lọ́wọ́. Facebook. Fo kí ni yẹn? Ó tún tẹ epo fún wa.
sájòjì tó wà àjòjì lọ yẹ kí gbogbo bá ti máa jẹ bá ti máa mu bá ti máa kọ́lé ọ̀tọ̀ wà àjòjì lọ yẹ kẹ́gbẹ́ lẹ́nu kẹ́gbẹ́ sí. Tá a bá sì fẹ́ lọ síwájú fún orílẹ̀-èdè tí wẹ́ẹ̀ ti lè tẹ̀ láyé gbogbo kájàrájà gbogbo yẹn ẹ wá dé tó yẹn tó kọjọ ọmọ Yorùbá iná ní òní ẹ wá dé ní Fúlàní lọ́wọ́ ẹgbẹ́ lájòjì lọ. Ó sú wa. Ó sú wa. Sẹ́ẹ̀rì àsìkò yìí nígbà ọlọ́ọ̀tì ẹ̀ ti ṣeun àti ń débi tá à ń lọ. Ẹ dákun ẹ̀jọ̀ ẹ bá gbogbo tí mo sọ yìí kí wọ́n bá wa pẹ́ ìwé kélébé tí wọ́n bá wa pẹ́. Dangote yẹn náà kí wọ́n kọ́ mọ́ wọ́n bá wa fún kí wọ́n wà lẹ́nu àwọn pépà yẹn kí wọ́n bá wa fún àwọn ọba wa kárí. Àbí tó bá ṣe ohun pé wọ́n jọ fi ń ṣe bísíǹsì láàrin ara wọn lókun iná ni wọ́n ní gbégbé tẹ̀lé lérí. Torí ara fún èmi kọ́mọ lọ jẹ́ wípé àjọ ní gbogbo wọn ni wọ́n kàn fi orúkọ Dangote wọ́n kàn fi gbé jáde ni. Torí èmi máa ń rò pé kò sí ìlú tírú rẹ ti lé tẹ̀lẹ̀. Gbogbo àwọn ẹ̀ka Yorùbá gbogbo ebíṣe gómìnà Sàwọ́ọ̀dì àbí Konyẹ́ǹpé ṣáájú gbogbo tó fi jẹ́ bàjẹ́ nítorí wípé tágẹ́tì àwọn ará bíbà yìí ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn o màmá mi. Bẹ́ẹ̀ni. Ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn ká tètè múra o torí àwọn ará bíbà yìí. Mo sì bá ọba Ajẹ́bà sọ̀rọ̀ ń jọ̀wọ́ ó fẹ́ yín Yorùbá Wuyi fans mo ń jíṣẹ́ yín fọ́ba Ajẹ́bà o mo ń jíṣẹ́ yín o bàbá dẹ̀ ṣàdúrà fún gbogbo yín ó wúre fún yín. Ọyẹ ta ti gbọ́ pé bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu nìṣe yìí gbogbo owó bàbá yẹn àwọn olóyè tí wọ́n tọ́ fún bàbá yẹn. Nínú owó tí wọ́n bá wá fún náà olórí ibùkún ọmọ Fúlàní Ìlọrin pépé tó ń ṣe gómìnà lé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lórí yẹn owó nínú sálárì tí wọ́n bá fún tí wọ́n sì kàkúlẹ̀tì ọgbẹ̀ tí wọ́n pa ọgbẹ̀ yọ bẹ̀. Èbí látòkè lówó tí ń dé ti lọ́wọ́. Bàbá wa ẹ ṣe tó tẹ́ bá fi nílẹ̀ ẹ lè sọ̀rọ̀ ẹ lè máa gba aṣọ ìlọ wa èrò dẹ̀ pọ̀ lórí ìṣòwò lọ́ọ̀bù ẹ ṣe wà lórí ètò a máa pè yín padà. Àníru Dubai lọ lórí ètò ilé nìí. Ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.